ẹ wo ohun tó pa wọ́n pọ̀ ti tú wọn ká. Àáfàá Súnà ti tú àṣírí ńlá, àṣírí tẹ́tí ò lè gbọ́ nípa King Dr. Saheed Òṣùpá o àti Sheikh Àmì Ọlọ́run. Ẹ gbọ́ kí ló pa wọ́n pọ̀ gangan. Rìkíṣí pa wọ́n pọ̀, ó dọ̀tẹ̀ ó dọ̀tá, eléyìí tún lágbára jù. Ó yá ẹ wò ó, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ẹ má gbàgbé, ẹ má drop comment yín sábẹ́ comment section fídíò yìí, kẹ́ ẹ sì máa bá mi like ẹ bá mi share ẹ bá mi share, ẹ bá ń pín fún gbogbo àwọn ayé kí wọ́n tún gbọ́ ní tí King Dr. Saheed tó ń gbénú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀. Ó yá o. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa Àmì Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Òṣùpá sọ fún mi, evidence ń bẹ lọ́wọ́ mi. Alhaji Saheed Òṣùpá ẹ ṣe dá rárá, ó sì dùn mí gan. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣépè lórí ọ̀rọ̀ yìí, èpè tẹ́ bá ti lè rù ẹni kẹ́ iṣẹ́ o. Bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀. Ìrìn àjò gbé mi lọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run, mo gbà gẹ́gẹ́ bí àáfàá mi. Kó tó di pé mo dé ọ̀dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Òṣùpá. Ìfẹ́ tí mo ní sí wọn, ìfẹ́ ìjìnlẹ̀ ni. Mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn. Nígbà tí mo tún wá dọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run, mo rí pé Shehu Jamiu Àmì Ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gidigidi. Àwa ń bá rìn àjò yẹn bọ̀. Shehu Jamiu Àmì Ọlọ́run mo máa ń ṣe home service fún wọn, mo máa ń gẹrun fún wọn. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń bá eré orí ìtàgé mi lọ. Mo ń gbìyànjú kí Shehu Jamiu Àmì Ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Òṣùpá, ṣùgbọ́n kò ṣe fún mi. Mo sì tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi. Àìmọye connection tí Shehu Jamiu Àmì Ọlọ́run ní tí mo ń gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ onítíátà yìí pé kó connect mi mọ́ tí ò dẹ̀ ṣe. Mo dẹ̀ ń bá rìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run á ṣe níbòmí. Mi ò ti torí ẹ̀ bá wọn jà o, mi ò ti torí ẹ̀ rí wọn fín o, mo sì nífẹ̀ẹ́ wọn torí àáfàá tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀. Ó kàn yí bírì lọ́dún náà lọ́hùn, wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder, wọ́n bá wọn ṣe. Tí mo bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder, èmi á fà sẹ́yìn. Kì í ṣe pé bẹ́ẹ̀ mo yé ti wọn o, ó kàn jẹ́ pé ẹni tí mo bá ti nífẹ̀ẹ́ tí mo bá ti gbà fún, mo gbà fún tán ni. Ìyẹn ti Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ tó mo sì ń bá rìn àjò ayé mi lọ. Mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan, mo wá fẹ́ ṣe launch ẹ̀. Ó wá wù mí láti pe Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀. Mo wá pe arákùnrin kan ládùúgbò mi, AZ Picture, àjọṣe collaboration. Ìgbà tó dáàrin kan ó yọwọ́, mo wá pe Mola fún pẹ́ni ẹni ilé kan T-Fash ládùúgbò mi. Yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ wá síbi launching mi ìwádìí kan lọ́dún náà lọ́hùn. Bùrà láti tó jẹ́ ẹ̀gbọ́n Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀, àwọn ló attend sí wa lọ́dún náà lọ́hùn. Bí mo ṣe wọnú wọn ni pé ẹni tí mo ti ń gbóhùn rẹ̀ tipẹ́ tí mo nífẹ̀ẹ́ sí, mo tún wá ní opportunity àti pè wọ́n síbi launching mi. Lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn, máa lọ perform lórí stage wọn. Ayé náà ti ń rí mi pẹ̀lú wọn. Àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn. Wọ́n fún mi chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn. Wọn ò kanra mọ́ mi, àwọn náà dẹ̀ ń fìfẹ́ hàn mi. Mo appreciate torí ọ̀pọ̀lọpọ̀ artist ló ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn, ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn. Mo mọ̀ lórí, mo appreciate dáadáa. Ẹ ṣé mo dúpẹ́ ẹni jábọ́ láíláí. Àmọ́ kí wá ló fa tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí. Torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yóò parí lábẹ́lẹ̀ kó má dé ìta gbangba. Mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi, ó ń já sásán ni pàbó ló ń já sí. Àròkàn ló jẹ́ kí n wá ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho láláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn. Ó ní ìgbà kan Alhaji Saheed Òṣùpá wọn wà ní Amẹ́ríkà. Mo wá pè wọ́n, mo ní bàbá, mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Wọ́n mọ̀ wípé mi tọrọ owó lọ́wọ́ àwọn nítorí pé wọ́n ti ẹ̀jẹ̀ kí n súnmọ́ àwọn yẹn, opportunity ni, privilege ni. Wọ́n ní kíni? Mo ní mo fẹ́ràn àgbà presenter kan ní Nàìjíríà. Mo fẹ́ kẹ́ connect mi mọ́ wọn, kí n lọ sórí show wọn, kí wọ́n lọ interview mi. Wọ́n ní ta ni? Bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Mo ní mo fẹ́ràn wọn, mo fẹ́ lọ sórí program wọn kí wọ́n interview mi. Wọ́n ní kí n má wọrí ó kéré gan. Wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà. Mo ní ẹ ṣé gan sa, mo ti gbọ́. Ó mà lágbára o. Kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ. Bí bàbá wa Kọ́lá Olóòtú bí wọ́n ṣe program lórí Alhaji Saheed Òṣùpá, ó sáadé kò sáadé. Mo diwọ́ mọ́ nígbà mo rí program mi. Ìwọ Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Alhaji Saheed Òṣùpá náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà. Lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ ń pẹ̀ rárá. Kò ju ọjọ́ karùn-ún sọ́jọ́ yẹn lọ. Alhaji Saheed Òṣùpá bí wọ́n ṣe dé sí Nàìjíríà báyìí, bí wọ́n ṣe fídíò nìyẹn. Ipò bàbá Gébó ó ṣe bàbá Gébó kò ṣe bàbá Gébó, gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn. Mo ní ẹ gbà mí. Ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ pé mo fẹ́ mọ̀, ìbànújẹ́ gorí ọkàn mi. Kò pẹ́ bí mo ṣe rí kọ́ Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ ni wọ́n ní Afásúnà mo fẹ́ kó jáde ti bàbá yìí. Wọ́n ní mo fẹ́ kó jáde. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà lọ́wọ́ sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe. Ọba rán ni níṣẹ́ odò ọba kún. Iṣẹ́ ọba kò ṣeé mọ̀ jẹ́, odò ọba kò ṣeé rárí wọ̀.
ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Fídíò yẹn trend. Bọ́dà Ajísáyédé Òṣùpá ṣe pè mí àwọn rí fídíò yẹn, inú wọn dùn, wọ́n ṣàdúrà fún mi. Wọ́n ní Àfáà Súnà, màá fún ẹ ní owó, màá fún ẹ ní 500,000 naira, màá fún ẹ ní 500,000 naira. Inú mi dùn. Wọ́n ní tó máa ṣe fún mi ní ìsinmi wípé wàá lọ gba show wá, tó bá ti gba show dé àwọn wàá fa 500,000 naira jáde nínú owó show yẹn, àwọn kò fún mi. Tó mo lè ṣe àdúpẹ́ sà. Mo á bọ́ sí gbòòrò, mo wá ẹni tó lè gbé show fún mi complete 2 months ààrẹ anybody. Bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn. Mo yá tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi. Àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú, ìmọ̀ pé àtìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé. Kọ́lọ́run yọ mí kúrò ńbẹ̀ àtàwọn ẹbí mi. Àmín. Ṣé wá rí fídíò yìí ló dá wàhálà lẹ̀. Bí Shehu Jamiu Àmì Ọlọ́run bó ṣe rí fídíò yìí online, ẹni tí mo ẹsẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn, kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kù díẹ̀ káàtó. Àmì Ọlọ́run ò pè mí, wọ́n wá pe aláàánú mi, ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá, tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn, aláàánú mi, áńgẹ́lì mi ni. Ó wá pe ẹni yẹn. Ọlọ́mọ tóbi lọ́ba o. Ní ọjọ́ yẹn gangan èmi àti chairman mi yẹn a jọ wà papọ̀ ní èmi ni mo kó fóònù wọn lọ́wọ́. Bí kò Àmì Ọlọ́run ṣe wọlé báyìí, mo á gbé fún wọn pé Alhaji wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀, ṣé ò fẹ́ bá yín sọ̀rọ̀. Bí wọ́n ṣe gbé fóònù yẹn sétí, fóònù yẹn wá wà speaker. Bí Àmì Ọlọ́run ṣe sọ fún wọn pé Àfáà Súnà yẹn o, ọmọ yẹn lè dànù o, kọ́ ọmọ fẹ́ǹsì yé ká ilé ẹ o, lè dànù o, mọ̀jẹ̀ fọṣẹ yé o, lè dànù o. Chairman mi yẹn gan kò mọ bó ṣe lè kọ́ọ̀tì fóònù yẹn torí mo ti gbọ́, kò mọ bó ṣe lè kọ́ọ̀tì ẹ̀. Ṣé nígbà tí wọ́n máa kọ́ọ̀tì fóònù tèmi ti gbọ́ báyìí, wọ́n á dorí kodò báyìí, wọ́n á bá mi, wọ́n ní ṣe mo gbọ́. Mo ní mo gbọ́ tí Àmì Ọlọ́run bá yín sọ. Kí ni mo ṣe fún Àmì Ọlọ́run? Ẹni tí mo sì gẹrun fún ní ìjẹta, kí ni mo ṣe tó ṣe pé kẹ́ lé mi dànù ẹ̀yin aláàánú mi? Wọ́n ní lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe. Mo èmi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀, mò ń gbọ́ pé ẹ̀sọ́ fídíò yẹn wọ́n sọ pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn ò lé mi dànù. Mo á dorí kodò wípé Àmì Ọlọ́run tí mo sì gẹrun fún ìjẹta, ṣe bóyá kí wọ́n mú nọ́mbà mi kán pè mí ni. Kí orúkọ lélẹ̀ chairman yẹn wá jẹ́ kó yé mi pé kí n fọkàn balẹ̀, àwọn ò ní lé mi dànù, kí n fọkàn balẹ̀, kí n má wọrí, àwọn ò ní lé mi. Ìbànújẹ́ gorí ọkàn mi. Mo wá délé lálẹ́, ìyàwó mi ń bi mí léèrè pé kí ló ṣẹlẹ̀. Mo ní kò sí nǹkan kan, ìyìn lè sọ síta pé ẹni tí mo gbà fún, tí mo sì gẹrun fún ìjẹta tó ṣe dé láti Amẹ́ríkà. Ọlọ́mọ tóbi lọ́ba wá jẹ́ kí àṣírí ò tú sí mi lọ́wọ́, èmi mo kó fóònù ẹni yẹn lọ́wọ́. Mo wá sùn, bóyá nítorí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni. Bí mo ṣe máa jí lóru báyìí, bí mo ṣe lálàá pé Àmì Ọlọ́run lé mi látọjú oorun pé ó fẹ́ fún mi lọ́rùn, mo kàn fò dìde ní. Fòdìdé tí mo fò dìde ní nǹkan bí aago 4 òru. Ẹ̀rù wá ń bà mí. Mo wá bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn. Mo ń pe nọ́mbà wọn títí tí wọn ò gbé kọ́, mọ̀ pé ẹni yẹn ti máa sùn yẹn chairman mi láti lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn. Ìyẹn wá lè mọ́rọ̀ yẹn mọ́ra mọ́. Bí mo ṣe tẹ WhatsApp mi mọ́lẹ̀, bí mo ṣe voice Ajísáyédé Òṣùpá pé Ajísáyédé Òṣùpá, fídíò tẹ́ ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú, ọmọ ti dá wàhálà lẹ̀. Ó ti dá wàhálà lẹ̀. Àmì Ọlọ́run ti pe olórí aláàánú mi pé kí wọ́n lé mi dànù. Pé kí kó mọ fẹ́ǹsì yé ká lé. Mo ní ẹ ṣàánú mi. Ẹni yẹn náà ló kù fún mi gẹ́gẹ́ bí aláàánú, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ìgbà tí mo wá voice tán, Ajísáyédé Òṣùpá ti pè mí náà pé ó sure pé bẹ́ẹ̀ ló ṣe rí. Mo sure. Wọ́n ní sọ lè sọ níwájú Àmì Ọlọ́run. Mo ní mo lè sọ lójú ẹ̀. Mo lè sọ lójú èmi gan ni mo gbé call fún chairman mi. Ọwọ́ mi ní fóònù ẹni yẹn wà. Wọ́n ní ṣé kí àwọn send voice note yẹn sí Àmì Ọlọ́run. Mo ní ẹ má send torí pé chairman mi yẹn sọ pé kí n má sọ síta. Àárín èmi àti chairman mi yẹn máa dàrú. Àárín wa máa dàrú tẹ́ bá sọ síta. Ajísáyédé Òṣùpá sì fi mí lọ́kàn balẹ̀ wípé kí n fọkàn balẹ̀. Àárín wọn ò ní dàrú. Àwọn ọmọ báwọn ṣètò àárín yẹn. Wọ́n dẹ̀ send voice note yẹn sí Àmì Ọlọ́run. Bí àgbà kò ṣe dé nìyẹn o. Bí Àmì Ọlọ́run ṣe rí voice note yẹn, àgbà kò kàn dé ni. Ajísáyédé Òṣùpá tó wá send voice note yẹn sí Sheikh Yasataru lábẹ́òkúta. Táwọn náà bá ń wo fídíò yìí wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí. Kásà má fọ̀rọ̀ gùn. Bí Àmì Ọlọ́run ṣe gbọ́ voice note yẹn báyìí, bó ṣe bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn pé ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ má sọ, ẹ padà sọ fún Àfáà Súnà. Òṣùpá ti send voice note sóhun. Kásà má fọ̀rọ̀ gùn. Àmì Ọlọ́run wá lè rò pé Òṣùpá máa bọ́ sórí stage, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú àwọn ní live tí wọ́n bá lọ. Àmì Ọlọ́run wá mọ tí tó lè ṣe. Àmì Ọlọ́run wá pe chairman mi yẹn, ó wá ń bú wọn gan. Chairman mi tèmi náà wá pè mí, wọ́n wá ń sọ̀rọ̀ sí mi. Àfáà Súnà, èmi ní kò má sọ̀rọ̀ if anybody. Ó wá sọ fún Òṣùpá, ó ti dé wàhálà lábẹ́. Àmì Ọlọ́run ti ń bú àwọn ọmọ ní ìwọ kí ni mo wá kàn báyìí. Kásà má fọ̀rọ̀ gùn. Àmì Ọlọ́run wá fẹ́ wá gbogbo ọ̀nà láti lọ bá Ajísáyédé Òṣùpá tó yóò ti ń pè Ajísáyédé Òṣùpá. Ajísáyédé Òṣùpá ò gbé kọ́. Ó pè wọn ò gbé kọ́. Tí mo máa ń parọ́, gbogbo àwọn náà ń wo báyìí, wọn ò gbé kọ́. Wọ́n pé kí ni kó wọn ó ṣe. Ilé wọn Mágòdò nìkan ló mọ̀. Wọ́n ti kókò Mágòdò kọ̀ mọ́ bí tí wọ́n ń gbé ní Lẹ́kí. Ó wá pe ẹnìkan, mo kàn fowókọ bẹ́ẹ̀ nìyẹn láṣìírí ni. Ẹni yẹn ló wá send address sí Àmì Ọlọ́run náà fi lọ jí ká Ajísáyédé Òṣùpá mọ́lé. Wọ́n wá dúró sẹ́nu géètì, wọ́n á gbá géètì títí kó tó di pé gateman, mo mọ̀ pé Ajísáyédé Òṣùpá wọ́n nílé òun kò wù wọ́n láti sí géètì fún. Gateman sá padà wá sí
géètì fún àmì ọlọ́run ló bá wọlé. àmì ọlọ́run wá sọ fún Alhaji Saheed Òṣùpá pé irọ́ ni kò rí bẹ́ẹ̀, irọ́ ni mo pa mọ́ wọn. àwọn àáfàá tó tẹ̀lé àmì ọlọ́run wọ́n wá fi stein snap picture Alhaji Saheed Òṣùpá àtàmì ọlọ́run bí wọ́n ṣe dúró nínú yàrá wọn nínú pálọ̀ wọn pẹ̀lú Alhaji Saheed Òṣùpá àtàmì ọlọ́run wá sẹ̀ǹdẹ̀ sí wọ́n á ṣe họ́ọ̀bì. Ok, mo wá sọ fún Alhaji Saheed Òṣùpá pé àwọn pípọ̀ yìí wọ́n máa ń ṣe họ́ọ̀bì sí mi. nígbà tí àmì ọlọ́run wá kù ní ọ̀dọ̀ Alhaji Saheed Òṣùpá, Alhaji Saheed Òṣùpá náà wá pè mí pé kí n wá sọ́dọ̀ àwọn. èmi náà wá gbéra mo wá lọ sọ́dọ̀ wọn ní Lẹ́kì. wọ́n ní báwo lọ́rọ̀ ṣe jẹ́, mo ní yìnyín jẹ́ parọ́ mọ́ wọn, ọwọ́ mi gan ni fóònù chairman yẹn wà támi ọlọ́run fi pè wọlé. mo dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ pé kí wọ́n lé mi dànù nítorí fídíò tí mo ṣe fún bàbá wa Kọ́lá Olóòtú. wọ́n ní mo ṣọ́, mo ní ẹ jẹ́ ká pe chairman mi yẹn, a dẹ̀ pe chairman mi yẹn ní fídíò kọ̀. wọ́n sọ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́, wọ́n ní bẹ́ẹ̀ ni owó súnà gan ló gbé kọ́ fún mi, ó ní kí n lé dànù, ṣùgbọ́n mo sọ pé kọ́mọ yìí kọ́ má sọ̀rọ̀ ìfún yín, ṣùgbọ́n tọmọdé bọ́ sọ pé òun lálàá kan yín tó rọ̀sùn ló fi lálàá. mo ní mo lálàá kì í ṣe pé tí mo rọ̀sùn ọ̀tọ̀ ló jẹ́ pé tí mo rọ̀sùn náà ni kásà má fọ̀rọ̀ gùn. chairman mi dẹ̀ sọ fún Alhaji Saheed Òṣùpá pé èmi dẹ̀ sọ pé mi ò ní lé wáyé tó fi wá sọ̀rọ̀ yẹn tí gbogbo ẹ̀dẹ̀ ti di wàhálà. àmì náà ti ń kí fáwọn báyìí. Alhaji Saheed Òṣùpá bá mi bẹ chairman mi pé kí wọ́n má bínú pé kí wọ́n má lé mi dànù. wọ́n ní àwọn náà ti promise mi pé àwọn ò ní lé mi dànù. wọ́n ní àmì náà gẹ́dẹ̀ ti wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀. mo gbà ó sọ bẹ́ẹ̀ fáwọn, ó sọ bẹ́ẹ̀, mo ní mi gan gbọ́ ó sọ bẹ́ẹ̀ fún yín kásà má fọ̀rọ̀ gùn. Alhaji Saheed Òṣùpá wá wò pé okay àwọn làwọn mọ nǹkan táwọn rí pé kí n wá lọ bẹ àmì ọlọ́run. mo wá yarí pé kò possible, ẹni tó ṣẹ̀ mí ẹni tí mi ò ṣẹ̀ ẹ tó wá ní kí n lọ bẹ̀. wọ́n ní àfàsùn náà ẹni tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun bí kò lè rí kí n wá lọ bẹ̀. mo ní ẹni lè lọ bẹ̀, wọ́n sà ní kí n lọ bẹ̀ káṣà má fọ̀rọ̀ gùn. Alhaji Saheed Òṣùpá wọ́n wá pe ẹnìkan chairman mi kan wọ́n pè ní system, àwọn náà wọ́n mọ̀ gbọ́ fídíò ìbáyìí yí pé kí n fi lọ bẹ̀ àmì ọlọ́run pé kájọ lọ. ó dùn mí gan, ṣùgbọ́n mo wá gbọ́rọ̀ sí Alhaji Saheed Òṣùpá lẹ́nu. àwa gbéra níjọ́ kejì nígbà tá a dọ́dọ̀ àmì ọlọ́run pẹ̀lú ẹni tí wọ́n pè ní sísítẹ́ẹ̀mù yẹn. wọ́n sọ fún mi wọ́n ní kí n má sọ owó ń bẹ̀, kí n kàn dọ̀bálẹ̀ kí n máa bù lẹ́sẹ̀ so kí n dẹ̀ máa sọ pé kó dáríjì mi lórí nǹkan tí mi ò ṣe. bọ́ ọlá Alhaji Saheed Òṣùpá àti sísítẹ́ẹ̀mù tí wọ́n tẹ̀lé mi, mo ṣe bẹ́ẹ̀. nígbà tá a débẹ̀ a bá gbogbo wọn nínú pálọ̀ wọn, àmì ọlọ́run àtàwọn àfáà a bá wọn bẹ̀. mo dẹ̀ dọ̀bálẹ̀ tán, mo dẹ̀ bù lọ́sẹ̀ so pé ẹ má bínú sí mi, ṣé ẹ má bínú sí mi, mo bẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ lórí nǹkan tí mi ò ṣe. àmì ọlọ́run wá sọ statement kan ní tí ẹ bá yẹ pé mo rò wò màá ní kí wọ́n máa nẹ̀ káàkiri àdúgbò ni, màá ní kí wọ́n máa nẹ̀ káàkiri ni. bí mo ṣe gbọ́ yẹn báyìí mo kàn dìde ni lórí ìkúnlẹ̀, mo dúró sórí ìkúnlẹ̀, mo á fẹ́ sọ̀rọ̀ bí chairman mi yẹn ṣe fàmí lásán ní pé àní má sọ anything, má sọ anything. mo kàn ń sun ẹkún ni lórí nǹkan tí mi ò ṣe, wọ́n mọ̀ nà mí káàkiri. tó mo á ní ẹ sáà má bínú, ẹ má bínú, mo gbé ẹ má lọ èmi ti dáríjì ọ, kí ni mo ti dáríjì ọ, mo sáà fi kó ń bẹ. nígbà tó wá di ọjọ́ kẹta tá a kó lọ́dọ̀ àmì ọlọ́run, Alhaji Saheed Òṣùpá wọ́n wá pè mí, wọ́n ní àfàsùn náà orúkọ súnà tó ń jẹ́ yẹn ta ló fún ẹ, sáàmì ọlọ́run ló fún ẹ. mo ní àmì ọlọ́run kọ́ èmi mo fúnra mi. wọ́n ní wọ́n ló fún rẹ, wọ́n ní kò dáríjì ọ, máa ṣe tiẹ̀ lọ. ọ̀rọ̀ yẹn ó wọnú akínyẹmí ara mi, kò dáríjì mi kí n máa ṣe tèmi lọ. tó èmi náà sì gbà fọlọ́run, mo bá ń ṣe tèmi lọ, mo bá rìn àjò ayé mi lọ lálẹ́ mọ̀ pé ogun ń bẹ níwájú fún mi àti máà tí wọn ò lé mi dànù yẹn. bí máà yẹn tó jẹ́ chairman mi bó ṣe wọnú àdánwò látọdún náà lọ́hùn lélẹ́yìí o. máà yẹn ta gbogbo nǹkan tó ní, ó ta trailer, ó ta company, ilé ẹyọ kan ló kù báyìí tí máà yẹn fẹ́ ta báyìí tó fẹ́ tà ní 600 million. kẹ́lẹ́ bá mọ̀ pé bí máà yẹn ṣe lówó lọ́wọ́ tó tẹ́lẹ̀, gbogbo nǹkan ẹ̀ ló tán, ilé yẹn nìkan ló kù tó fẹ́ fi san gbèsè báyìí. tá à ń gbàdá pé kéèyàn wá rà, àmọ́ bí tógun ti wá tó àṣà tẹ̀síwájú. àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń rìkọ́dù King Dr. Saheed Òṣùpá olófin mi mátàgbà mọ́lẹ̀, èmi tí mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn, kí wọ́n yẹ̀ wò, àwọn kan ti yẹ̀ wò mọ́ ọmọ yìí nífẹ̀ẹ́ mi tọkàntọkàn. kí wá ló fa tí mo fi wá ń rìkọ́dù wọn, ẹ gbọ́ lénìí. bó ṣe di lọ́jọ́ kan èmi àti Alhaji Saheed Òṣùpá à ń sọ̀rọ̀, bá ṣe wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa kànrọ̀. wọ́n ṣe pé àáfàá rẹ̀ àmì ọlọ́run bí ṣe mẹ́ṣà àmì ọlọ́run báyìí mo kàn tẹ rìkọ́dìn ni. kí ni reason mo tẹ rìkọ́dìn ni pé mo máa ń fẹ́ tún ọ̀rọ̀ wọn gbọ́, torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè máa ń wà ń bẹ̀. ẹ̀jọ̀ dá àwọn kí n tó tún gbọ́ bí tí mi ò bá gbọ́ dáadáa. bí Òṣùpá ṣe sọ fún mi pé àáfàá àmì ọlọ́run yẹn wípé ẹnìkan ó ṣoore fún ọ̀ràn ní Mẹ́kà, ó tún ra mọ́tò fún, wípé ẹni yẹn padà wá sẹ́, nígbà tí ẹni yẹn padà wá sẹ́ àmì ọlọ́run sọ pé àwọn jókòó papọ̀ àwọn àáfàá wípé wọ́n sàṣẹ́ nìyẹn, ọlá rẹ̀ rilẹ̀ tó dẹdun arinlẹ̀, rabaraba rẹ̀ ló tún pa ẹni yẹn. bẹ́ẹ̀ ni Alhaji Saheed Òṣùpá sọ fún mi, evidence ń bẹ lọ́wọ́ mi o, yes, proof ń bẹ lọ́wọ́ gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́, tó ń bà mí nínú jẹ́ ni pé nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò bàbá Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti di rántó, tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n sọ fún mi pé àmì ọlọ́run ò dáríjì mi àmọ́ kí n máa ṣe tèmi. wọ́n wá fọ gbólóhùn kan jọ yẹn, wọ́n ní kí n wá rẹ́ àwọn pé àwọn máa introduce mi sí àáfàá kan, wọ́n á máa ṣiṣẹ́ fún mi. ọkàn mi balẹ̀. nígbà tí mo padà wá dọ́dọ̀ Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ yẹn sọ mọ́. ṣùgbọ́n mo wò pé tó ọlọ́run tó ń fi sọ ẹ̀ sọ mi látìgbà tí mo ti wà nínú oyún ìyá mi títí di wákàtí tó èmi náà jánu kó ń bẹ̀.
mo dẹ̀ ń bá láìfù mi lọ kó dẹ̀ dùn mí torí pé mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wọ́n jẹ́ ni tó máa ń ronú jinlẹ̀ gidigidi tí n bá fún mi lẹ́nu nǹkan tó ń ṣiṣẹ́ fún mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní aburú lọ́la kí n má padà máa sọ fáyé pé Òṣùpá ló fún mi lẹ́nu tó ń ṣiṣẹ́ fún mi o lèmi fi rò bẹ́ẹ̀ ìyìn dẹ̀ bí wọ́n dẹ̀ já mi kúrò ńbẹ̀ nígbà tí Alhaji Saheed Òṣùpá wá sọ tí àmì Ọlọ́run ṣe fẹ́ nìkan fún mi mo ṣe wá diwọ́ mọ́ pé mo wọ́ gàù mo ti wọ́ gàù àti gbà yẹn inú ọ̀tá mi ti ń bàjẹ́ àwọn kan ṣe mí tí mi ò lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ mo wá fi ń compare ẹni tó jẹ́ pé chairman mi yẹn aláàánú mi yẹn tó jẹ́ pé gbogbo ọlá àti ẹ̀ náà ti lọlẹ̀ tó jẹ́ pé property ẹ̀yọ̀ kan lókù tó fẹ́ tà láti fi san gbèsè báyìí ẹni tó jẹ́ aláàánú mi Ọlọ́run má jẹ́ kẹ́ni náà kú mọ́ pé mo ti wà ní àdánwò dákun ṣàánú mi Ọlọ́run kó mi yọ gbogbo àwọn nǹkan tó wá tó ń ṣẹlẹ̀ sí mi náà ìyá Súnà oyún rẹ̀ di 8 months 2 weeks ó dé hospital báyìí wọ́n bá sọ pé ọmọ ti kú sínú ọmọ kú sínú kẹ̀ mo pe Alhaji Saheed Òṣùpá mo pè wọ́n ní Amẹ́ríkà a ṣe fídíò kọ ìyá Súnà ló sùn sórí bẹ́ẹ̀dì yìí ọmọ kú sínú ní March 23 2024 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo pè wọ́n l'Amẹ́ríkà mo ṣe fídíò kọ pẹ̀lú wọn mo ní kí wọ́n wo ìyá Súnà lórí bẹ́ẹ̀dì mo ní ọmọ ti kú sọ́ta rẹ̀ nínú wọ́n sọ pé kí wọ́n ètè ṣe CS o ìjẹ́ ló lábẹ́ fi ṣe CS 300,000 naira Alhaji Saheed Òṣùpá ń sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn l'Amẹ́ríkà táwọn wà ṣùgbọ́n àwọn bá mi pé Nàìjíríà pé bọ̀ kí n bá wọn manage iye tí wọ́n bá sẹ́ndì wọ́n ní àwọn sẹ́ndì 30,000 naira sí mi 30,000 naira yẹn àfi tí mo bá máa rí láàárọ̀ lálókù wọn ò dá mi lóhùn Ọlọ́run dé bàṣírí ń bò mí mo rówó CS yẹn san wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ ní 2024 mo tún tẹ̀síwájú ìrìn àjò ayé mi mo ń bọ̀ ní ṣọ́ Alhaji Saheed Òṣùpá àwọn kan àtáàkì mi wọ́n bà mọ́tò mi jẹ́ wọ́n fẹ́ pa ọ̀tá mi gbogbo ayé lórí fídíò yẹn ń gbà yẹn bẹ́ẹ̀ ni ìgbà tó di jọ́kì tí mo wà lọ́sípítù mo kọ̀ Alhaji Saheed Òṣùpá pé báyìí ló mà ṣe ṣẹlẹ̀ lálẹ́ àná tí mo kó ń ṣó wọ́n ní àwọn náà máa mú bá ń sáárín wọn tẹ̀fí dápàá máa mú bá ń sáárín o mò ń gba drip lọ lọ́sípítù Alhaji Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan kan fún mi náà gbà yẹn mo tún bá rìn àjọ tó èmi yẹn wo tó ìfẹ́ tí mo ní sí wọn ó jinlẹ̀ gan ó lágbára gan mi kì í tí torí owó báyàn ṣe àwọn kan tó pè mí láti abroad pé àfáà Súnà kí n jọ kí n kó kámẹ́rà mi àtàwọn kírò mi ká lọ interview Alhaji Muriali Alabi Thunder ipe ní àmọ́ ti yẹ kí tí mo bá fẹ́ gbà kí n sọ fáwọn wọ́n tún pe Alhaji Saheed Òṣùpá pé àwọn kan báyìí máa wọ́n pè mí lábroad pé kí n lọ interview Alhaji Muriali Alabi Thunder nítorí mo ṣe lóyà sí wọn wọ́n sọ pé àfáà Súnà o gbọ́dọ̀ lọ tó bá lọ máa bínú sí ọ mo tún ṣe bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ń dáwọn pípù yẹn lóhùn àwọn yẹn gan wá máa wò mí lábroad báyìí nígbà tí mo sí studio mi ní last year mo send fídíò sí wọn pé bàbá ìtọ́mọ yín ṣẹ̀ṣẹ̀ ṣe ni o inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá bí mi fúnra lára wọn pé Súnà kí ni nǹkan tó ti rà sínú studio yẹn mo ní kámẹ́rà lókù tí mi ò ti rà wọ́n ní èlò bí kámẹ́rà èlò mo ní asápanupọ̀ sí òkè bí kámẹ́rà 800,000 wọ́n ní èlò ní half 800,000 àní 400,000 wọ́n ní òkè àwọn máa assist mi pẹ̀lú 400,000 àfi tí mo bá máa rí ní àárọ̀ ìlókù studio yẹn gan ó ti lé ní 1 year báyìí wọn ò ṣe fún mi tó fi bínú àmọ́ tá a bá lọ show lẹ́ẹ̀kọ̀ọ̀kan jọ 20,000 wọ́n ti fún mi 50,000 naira bí ẹ̀ẹ̀mejì tá a bá lọ ṣó kádẹ̀ tó kó ń ṣó làwọn náà ti ná tán á san owó wúbà tá a gbé wá ìgbà tí mọ́tò sì fi wà lọ́wọ́ mi màá rí epo sínú mọ́tò ìgbà tí ó sì mọ́tò mọ́ báyìí sí wúbà là ń gbé káàkiri níbẹ̀ gan kí n tó kúrò gbogbo àwọn bọ́ìsì náà bá wá bá mi á tó ti há owó tán màá tó ti ná ju owó tí wọ́n fún mi gan lọ lọ́dún kan àfáà líláfi wọ́n wọ DM mi wọ́n sẹ́ndì píkṣọ̀ Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn wọ́n sẹ́ndì píkṣọ̀ wọn ẹ̀ sí mi rẹpẹtẹ wọ́n sọ pé àfáà Súnà send me your account details máa pẹ́ ta lélẹ̀ máa lọ wo píkṣọ̀ wọn bí ẹ ṣe pè mí nìyẹn àfáà Súnà afẹ́ kó bá wa ṣe birthday shout out fún alájà ni ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma wọn dà pé kí n send account number mi mo tẹ gbogbo kí ni ẹ̀ mọ́lẹ̀ pàpàpàpàpà mo send ẹ̀ sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ fún mi pé àfáà Súnà mọ́ dá wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn mélòó mo fẹ́ kà mo sì ń bá rìn àjò ayé mi lọ bàbá Kọ́lá Olóòtú àti Alhaji Saheed Òṣùpá wọ́n parí ìjà wọn yìí lé dọ́dọ̀ bàbá yẹn mọ́ wọn ò lè fà mí lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi forí jọmọ yìí mo wò pé tó mo tún bá rìn àjò ayé mi lọ nígbà tó wá di last year 2025 yìí tí ìyá Súnà tún lóyún mi tó wá fẹ́ bímọ wọn ní CS náà ni ó fi bí tó mo dẹ̀ gba kámú nígbà tó dẹ̀ bímọ tán tá a gbóyàn tá a gbọ́ ọmọ true CS wọ́n dẹ̀ tún yáyọ ọmọ fún Alhaji Saheed Òṣùpá pé àti bímọ Ọlọ́run wọ́n dẹ̀ kí mi wọ́n ní àti ẹ̀ ti dúpẹ́ àti gbóyàn àti gbóhùn ọmọ wọn ò dẹ̀ fún mi ní kankan èmi náà dẹ̀ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìjọ yẹn wá bọ́ sí on the 25 of December tí wọ́n máa ń ṣe white agbada party ìgbà tí mo dẹ̀ ṣe kó mọ ọmọ mi tán tá a sọ ọmọ lóko tán mo dẹ̀ gbé agbada wọ̀ mo dẹ̀ gba party wọn lọ nígbà mo débẹ̀ bí wọ́n ṣe rí mi lọ́ọ̀kan báyìí tẹ́ bá rántí fídíò yẹn mo play last time tí wọ́n ní kí n lọ delete àwọn yẹn ní kí n lọ delete bí wọ́n ṣe fojú kan mi bẹ́ẹ̀ pa Súnà báwo ni kó mọ ẹ àmọ́ ni mo ti ṣe léni bí mo ṣe tán náà ni mò ń bọ̀ wá sí show then mo jẹ́ ní 400,000 owó studio mo ní bẹ́ẹ̀ ni sà àtọwọ́ ọmọ náà mo jẹ́ lówó ọmọ náà pè mí tílẹ̀ bá mọ́ káwọn san gbogbo gbèsè àwọn mo ní mo ti gbọ́ sà kámẹ́rà gbé náà gbogbo àwọn náà ló fẹ́ ara wọn sọ nígbà tó dẹ̀ di on the 26 mi ò pè wọ́n mo pé wọ́n mọ arrest ó wá di on the 27 of December mo wá ń pè wọ́n láti gbà yẹn títí wọn ò gbé kọ́ mi di
January 17 yẹn mo wá dorí kodò mo wá ro gbogbo flashback pé kò sí any challenge tí mo bá ní tí mo bá pe bàbá yìí wọn ò ní attend sí mi tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá fẹ́ rán mi iṣẹ́ wọ́n pè mí lọ́wọ́ kan ni mò ń dáhùn gbogbo àròkàn yẹn ló jẹ́ kí wọ́n lọ ṣe fídíò tí mo ṣe ní January fídíò yẹn ló fẹ́ dí wàhálà nígbà tí àáfà Saheed Shittu rí fídíò yẹn ó bí wọ́n nú wọ́n dẹ̀ pè mí àáfà Sunna ní tẹ̀sí kú díẹ̀ káàtó wọ́n láwọn dẹ̀ fọlọ́run bẹ̀ mí kí n lọ delete fídíò yẹn mo dẹ̀ gbà sí àáfà Saheed Shittu lẹ́nu mo dẹ̀ lọ delete fídíò yẹn mo dẹ̀ gbójú ń bẹ̀ bí Alhaji Saheed Òṣùpá bí wọ́n ṣe blọ́ọ̀kù mi ní WhatsApp nìyẹn tó Alhaji Oríyọmí Hamzat bí wọ́n ṣe gbọ́ sọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n wá pè mí àáfà Sunna kí ló tí mo fi lọ ṣe fídíò báyìí mo ní fídíò yẹn mo tẹ̀ ti delete ẹ̀ àáfà Saheed Shittu tí kí n delete mo ní mo dẹ̀ ti delete ẹ̀ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n á ní báyìí ni ọbọ̀ ń ṣe fún mi any challenges tó bá dé bá mi wọn ò ní yọjú tí má dẹ̀ fẹ́ràn mi sí ọwọ́ kan wọ́n pè mí tí máa dá wọn lóhùn mo dẹ̀ mọ́ gbogbo tèmi gan fara gbà látara bí mo ṣe ń bìjà wọn àmọ́ kò ṣeé sọ fáyé mélòó mo fẹ́ kà àbí ta láàánú mi náà tó náà ti rẹ́ẹ̀kì látara pé báyà ó fara gbá mi Ọlọ́run mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ kásà má fọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ti wá sọ pé àwọn understand mi dáadáa pé frustration ló ṣe mí frustration ni pé àwọn gan ò ṣe dáa wípé gbogbo ayé ti rí mi mọ́ àwọn àti Alhaji Saheed Òṣùpá ipò yẹ káwọn ò ṣe nǹkan dáadáa fún mi wọ́n ní ó dà pé last time tí mo wá s'Àgídìgbò pé ìgbà tí àwọn sọ pé Àfà Sunna ya gbé mọ́tò yẹn tẹ̀lé wa lẹ́yìn kájọ lọ síbì kan mo sọ pé kò sí mọ́tò lọ́wọ́ mi mọ́ wípé ó dà pé mi kò sí mọ́tò lọ́wọ́ mi mo ní bẹ́ẹ̀ ló ti lé ní wọ́n yẹ tẹ́wé pé wúbà mo máa ń gbé káàkiri wọ́n ní àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí pé wọ́n á ní àwọn àti Alhaji Saheed Òṣùpá pé àwọn máa wá nǹkan ṣe sí wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi wípé kí n lọ kọ story wá pé àwọn máa sponsor fíìmù mi kí n wá yà ń bàdàn àwọn dẹ̀ polówó ẹ̀ ní ọ̀fẹ́ ní Àgídìgbò kódà wọ́n sọ pé àwọn máa pe ọmọ Aládò yẹn gan pé kóun náà polówó fíìmù ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún bàbá Aládò kásà má fọ̀rọ̀ gùn wọ́n bá mi pe Alhaji Saheed Òṣùpá ní January ọdún 2026 wọ́n bẹ̀ wọ́n á pè mí padà wọ́n ní wọ́n ti unblock mi pé kí n pè wọ́n kí n bẹ̀ wọ́n mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo pè wọ́n mo bẹ̀ wọ́n mo sunkún sí wọn lọ́rùn Alhaji Saheed Òṣùpá wá sọ fún mi pé Àfà Sunna ṣé mo sọ fún ẹ pé tí mi ò bá help ẹ àwọn fáǹsì mi lè ṣe fún ẹ náà mo ní lóòótọ́ ẹ máa ń sọ fún mi ṣé o mọ̀ pé Oríyọmí Hamzat tó ń tẹ̀lé yẹn gan fáǹsì mi ni mo ní mo mọ̀ àmọ́ tú wọn kọ́ ni mo fi mọ Alhaji Oríyọmí Hamzat o Alhaji Oríyọmí Hamzat wọ́n wá lè nífẹ̀ẹ́ mi nítorí Alhaji Saheed Òṣùpá mi ò mọ̀ o wọ́n ní mo mọ̀ pé fáǹsì ni wọ́n kódà mo lè sọ fún Oríyọmí gan pé kó má help ẹ kó má ṣàánú ẹ mo ní ẹjọ́ sáà mo á ń bẹ̀ wọ́n lórí fóònù wọ́n dẹ̀ kọ́ ti fóònù Alhaji Oríyọmí Hamzat wọ́n dẹ̀ sọ pé kí n tún lọ kọ story wa pé àwọn sponsor ẹ̀ àwọn kò mọ́tò lẹ́ni nílùú Ìbàdàn mo ní mo ti gbọ́ ẹ ṣé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn kásá má fọ̀rọ̀ gùn kò ju ọ̀sẹ̀ kejì lọ Alhaji Oríyọmí Hamzat wọ́n travel lọ London wọ́n tún dé London àtúnjọ sọ̀rọ̀ wọ́n á jẹ́ kó yẹ wọ́n pé bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọ̀rọ̀ mọ́tò kúrò torí mọ́tò náà ni a máa gbé káàkiri bóyá a fẹ́ wá síbi rally yín àtàwọn ọmọ mi everything wọ́n dẹ̀ sọ pé táwọn bá ti dé sí Nàìjíríà gbà tó dẹ̀ di February wọ́n dé sí Nàìjíríà a lọ bá wọn ní March a lọ kí wọn ǹjẹ́ ká wá sọ̀rọ̀ wa Àfà Sunna mọ̀ ń bọ̀ amáríra títí a ti lo 4 days lọ́dọ̀ wọn ní Ìbàdàn l'Àgídìgbò pẹ̀lú àwọn hòtẹ́ẹ̀ tá à ń sùn àríra sọ̀rọ̀ tá a bá máa ríra Àfà Sunna a máa sọ̀rọ̀ wáńsí wọ́n á tún lọ a máa sọ̀rọ̀ wáńsí wọ́n á tún lọ tí kì í dé ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ajá tó rí ni tó ń yọ̀rù tẹ́lẹ̀ tó wá di pé ó rí ni tó ń gbó kéèyàn ó fura tó mo bá mẹ́sẹ̀jì wọn ní bàbá àwa ti ń padà lọ sékòó adẹ̀wá sékòó wọ́n á mẹ́sẹ̀jì wọn láti gbà yẹn wọn ò reply mi gbogbo ọ̀rọ̀ tájọ́ sọ mọ̀rin bàbá ò dá mi lóhùn mo dẹ̀ tún continue life mi pé tó àjùmọ̀bí ọ̀kan tàánú inú tó lọ́n bá rán síyàn níṣẹ́ ni lóore lẹ́yìn ìgbà yẹn mo tún fẹ́ gba oore kan lọ́wọ́ ẹnìkan ẹni ẹ wá pè mí ó ní kí n wá sọ́fíìsì ọ̀hún wọ́n á lọ bá ń bẹ̀ ẹni ẹ wá bí mi pé kí ni mo ṣe fún Òṣùpá mo bá tún dorí kodò pé wọ́n ní Òṣùpá pe àwọn wípé ẹni oore náà kéré ni àbó tóbi ni káwọn má ṣe fún Àfà Sunna ẹni ẹ wá sọ pé òun máa ń rí kọ́ mi tó máa ń pè òun ó lóun ọ̀mọ̀ọ́mọ̀ gbé kọ́ mi ni mo wá wò wípé wọ́n tún ti dọ́dọ̀ ẹ̀yin náà wọ́n náà wá wò pé ọmọ yìí yóò ṣe àwọn Saheed Òṣùpá kó ló dẹ̀ mú àwọn mọ́ra wáyé táwọn fi ń ṣe báyìí fún ọmọ yìí làwọn fi pè mí làwọn fi sọ tinú àwọn kókó lè tán nínú àwọn ẹnìkan tó fẹ́ gbéṣẹ́ fún mi wọ́n ní Saheed Òṣùpá sọ pé káwọn má gbéṣẹ́ fún mi máa kó kí ni mo ṣe ẹni tí mo fi gbogbo ọjọ́ ayé mi sìn tó dẹ̀ tún wá jẹ́ pé aláàánú kan ṣoṣo tí mo ní tú pé mo bìjà yín lẹ́ni yẹn náà tó fi dẹ́dun arinlẹ̀ báyìí tó tún wá wà ní ìdààmú kó ló má bá mi pẹ́ nìyẹn gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi ṣàdúrà kó ló bá mi gbé nìyẹn lórí sókè padà ó ṣe gudugudu méje yàyà abẹ́fà ló ayé mi gbogbo tí mo sọ gbogbo yẹn mo rò papọ̀ tí mo fi rò papọ̀ Alhaji Saheed Òṣùpá tí wọ́n wá mọ gbogbo tí mo ti face gbogbo ìdojúkọ mi gbogbo challenges tí mo bá ní tí mo bá pè wọ́n ò ní attend tọ́rọ̀ yẹn bá ti wá die down wọ́n tún send fídíò sí mi pé kí n jáde ni màá bá tún bá wọn jáde ẹnìkan send voice note sí mi lẹ́ni pé ìwọ bó ti ń tẹ̀lé Òṣùpá tó tún ní opportunity àti súnmọ́ ọ fẹ́ sọ fún mi pé o ti jẹ́ 5 million naira rí nínú owó ẹ̀fọn ní owó tí mo gbà jù lọ́wọ́ Alhaji Saheed Òṣùpá 50,000 naira ni tí mo bá purọ́ kí ìṣẹ̀dá wọn kó fìyà jẹ mí wàláì gbogbo ogun tó wá ń bá mi jà tí mo tún rẹ́rìn tí mò ń gbà mọ́ra sí wọ́n tún wá yẹ kí Alhaji Saheed Òṣùpá
tó tún wá máa blọ́ọ̀kù àwọn aláàánú mi pẹ̀lú gbogbo bí mo ṣe gbà fún wọn tí mo dẹ̀ fi gbogbo ayé mi sí wọn. Lóòótọ́ wọ́n fún mi lóore ọ̀fẹ́ tí mo sún mọ́ wọn, mo mọ̀ lóore gbogbo ọmọ Nàìjíríà. Kìsì nìyẹn tí mo fi ṣe fídíò fún wọn. Ẹni tí mo nífẹ̀ẹ́ ni wọ́n kì í ṣe pé intentionally ìfẹ́ inú mi mo fi ṣe. Ìfẹ́ inú mi kọ́ mo fi ṣe. Tí mo bá parọ́ mọ́ wọn kẹ́lẹ́dà ó fi àjẹ mi. Wọ́n máa ń pòwe kan fún mi. Wọ́n á sọ fún mi pé mo bu àmì Ọlọ́run ẹni tí ò sóore fún yẹn ó lè ṣèkà fún yẹn o. Wọ́n sì wá yé mi ní nítorí ọlọ́gbọ́n ọmọ Nàìjíríà. Tí mo bá parọ́ kó mọ̀ dá fún mi lọ ayé gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ tí mo bá parọ́ kì í má jèrè. Wàláhì tàbí bó tí mo dojúkọ lábẹ́lẹ̀ nìyẹn. Bó tí mo dojúkọ nìyẹn. Gbogbo Nàìjíríà ẹ ṣàánú mi. Kó lóore mi ó má kú. Ó ti ta gbogbo nǹkan ní rẹ̀ tán kó má kú. Èmi náà kó lọ gbé mi lórí sókè jù báyìí lọ. Ẹlẹ́dàá àwọn òbí mi ló jẹ́ kí n máa tọrọ jẹ. Gbogbo àánú tí mo ń ṣàwọn èèyàn tí mo fi péjì mi ṣàwọn ènìyàn mo fi ń ṣe pé bóyá kó lọ wo àánú yẹn kó lọ fi gbé mi náà dìde ni. Mo pass through a lot tí gbogbo ọmọ Nàìjíríà. Èyí tó ṣẹlẹ̀ nìyẹn. Nítorí yìí ni mo fi forí gbá àwọn èèyàn káàkiri. Bàbá Kọ́lá ló tún bẹ́ẹ̀ everybody bẹ́ẹ̀ àmì Ọlọ́run yẹn náà tún bẹ́ẹ̀ ló jẹ́ kí n pariwo síta pé tí nǹkan bá ṣe mí kí wọ́n mú àmì Ọlọ́run àti Alhaji Saheed Osupa nítorí Ọlọ́run èyí tó ṣẹlẹ̀ nìyẹn. Àìmọye àwọn nǹkan tí mi ò lè rántí kan tó ti ṣẹlẹ̀ sí mi àtàwọn ìdílé mi. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa àmì Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Osupa sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi. Wàláhì kan fẹ́ play fún ètò ìdíwọ́ kan wọlé evidence ń bẹ lọ́wọ́ mi. Kìí ṣe pé bí mo ní bad intention fún Alhaji Saheed Osupa nítorí pé mo máa ń tún ọ̀rọ̀ wọn gbọ́ mo máa ń mú ọgbọ́n àti làákàyè ń bẹ ni. Wàláhì tàláhì tí mo bá fẹ́ kí Alhaji Saheed Osupa ó ṣubú yàtọ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ọbẹ̀ lẹ́dùn bá rò jẹ́ kí èmi náà ṣubú lójijì. Gbogbo ẹ̀yin tẹ́ ń blame mi pé mo sọ̀rọ̀ mo play voice note. Tẹ́ bá wá ń gbé lẹ́yìn tọ́ta ní bá ti kú ẹ̀yin náà láti máa blame o pé wáyé tí o fi pariwo rẹ̀ síta wáyé tí o fi pariwo wọn síta ló jẹ́ kí n pariwo síta. Mo pass through a lot. Ẹ̀rí páyé le wọ́n ló dé bólúgbọ́n ó mú mọ́ra ó dé bárẹ̀ṣà ó mú mọ́ra ni. Ẹ gbọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ tí àáfàá Súnà sọ yìí irọ́ ni àbó òótọ́ ẹ máa drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Kí ni ẹ̀bi àáfàá Súnà kí ni ẹ̀bi Saheed Osupa kí ni ẹ̀bi Sheikh Jamiu àmì Ọlọ́run ẹ jẹ́ àjọ pàdé lábẹ́ comment section fídíò yẹn. Ẹ má gbàgbé o ẹ má bá ń share ẹ má bá ń pín kó délé kó dóko dáadáa ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ.